lọ́sàn, àgbọ̀n máa gbẹ lọ́sàn, àgbọ̀n máa gbẹ ní bàbá tó pàṣẹ wọn. Ẹ kú ojúmọ́ o. Ojúmọ́ ire kó má gbogbo wa láàárọ̀ òní. Ó kí yín ní ìpínlẹ̀ Kwara. Ó kí yín káàkiri gbogbo ilẹ̀ alààyè. Ó kí yín gbogbo ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ọlọ́run o, nínú àánú ńlá rẹ̀ dákun máa bá wa lọ fún tàárọ̀ yìí o. Ọjà ṣe ṣègbè. Ẹ̀yin èèyàn wa tá a jọ wà ní kíláàsì lánàá. Wọ́n ní kẹ́ ẹ make sure pé ẹ sọ fún èèyàn márùn-ún. Iṣẹ́ ẹ sọ. Ọlọ́run máa wà pẹ̀lú yín o. Ẹ̀yin tẹ́ ẹ sọ. Tíráyì kẹ́ ẹ mú èèyàn wá kíláàsì yìí lọ́la. Kíláàsì náà ni a ti máa ń bára wa sọ yìí tí yóò tọ́ ọ̀rọ̀. A máa ń tọ́ra wa sọ́nà. Kò sẹ́ni tó dàbí rẹ̀, bùsọ̀bùsọ̀ lóore rẹ̀, ta ló lè bí ọ lẹ́jọ́, àbùkù tán ni, ọlọ́lá tá ò lè kà, olóore. Yàrá àkàwé yìí ni a ti máa ń bára wa sọ èyí tí yóò tọ́ ọ̀rọ̀. Olóore. Yàrá àkàwé wa yìí kan náà. Oore tí ó. Là á ti máa ń bára wa. Ìwọ ló. A wọ yàrá. A wá sọ̀rọ̀ bí ọmọ ìyá. A jọ fajúro jáde. Lóore. Àwọn kan wọ́n ní tọ́mọ ìyá méjì báyìí lè wọ yàrá. Àgbọ̀n máa gbẹ ní oore látọ̀dọ̀ Olúwa. Àgbọ̀n máa gbẹ. Bí wọ́n bá jọ wọ yàrá tí wọ́n fajúro jáde, wọ́n sòótọ́ ọ̀rọ̀ ni. Ṣùgbọ́n tí wọ́n bá ti jọ ń rẹ́rìn-ín, wọ́n ti parọ́ fúnra wọn. Olúwa. Tó mo ṣàlàyé fún yín lánàá. Oore lásán. Mo ní. Olúwa. Ẹni pàṣẹ oore tí ò lè tán lọ́lúwa. Ẹni pàṣẹ oore tí ò lè tán. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà. Níbo lọ. Èyí tọ́lọ́run bá ń try láti ṣe. Lọ́ba. A máa ń question rẹ̀. Níbo lóore ti wá bí òṣù. Ó sọ nípa Àgbọ̀n. ẹnìkan tó mú aṣọ lọ sọ́dọ̀ télọ̀. Ọ̀dọ̀ ó. Àpò aṣọ ló ya o. Télọ̀ bá mú àpò ló bá ya pátápátá. Àgbọ̀n máa gbẹ. Ǹdẹ́ntì ń sọ fún ni pé dákun télọ̀ bá mi tún àpò yìí rán, bá mi rán dáadáa. Ọ̀tọ̀ pàṣẹ. Expectation rẹ̀ ni wípé àpò tó ya. Máa gbẹ lọ. Gbé sẹ́nu machine Àgbọ̀n. kó tún tẹ̀ kó rán pa kí n sọ̀rọ̀ ra mọ́ máṣọ mi lọ. Bàbá. Télọ̀ sì ya gbogbo àpò pátápátá nìyẹn. Ọba tó. Kí n ti wá béèrè lọ́wọ́ rẹ̀. Olùkọ́. Ó ní àá. Ọ̀dìdì. Ó ń ya aṣọ mi rèé télọ̀. Lò tí ò ní tán láyé ń bí. Èsì tí télọ̀ ó fò náà ni wípé mo mọ̀. Tó ṣáá. Mo mọ̀ pé mò ń ya ni. Tó fún mi. Ṣùgbọ́n n tó dá mi lójú ni pé Fi mí hàn. màá tún ṣe dáadáa. Pé àgbọ̀n. Ó tún rán dáadáa. Mo rí. Màá tún rán. Pa. Télọ̀ ní mo mọ̀ ya ni. Ràn. Ṣùgbọ́n màá tún rán dáadáa. Ṣé tiẹ̀. Bẹ́ẹ̀ ni. Màrè náà. Ọ̀rọ̀ yẹn simple lóòótọ́. Láàṣà. Ṣùgbọ́n Yé wọ. ẹ mọ̀ pé professional ní télọ̀. Tán ńlá. Aṣọ yẹn ti ya tẹ́lẹ̀. Etí ò ní tán. Wá ti wò wípé bóun ò bá ya dáadáa, òun ò ní lè rán dáadáa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ọlọ́run ní ògo. Lọ́nà tí yóò fi wuyì tí yóò gbẹ̀yẹ Là. fún ẹni tó ní aṣọ. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ilé ayé tiwa náà ṣe rí nìyẹn o. Àwa ìyẹn ẹlẹ́ran ara. Ọ̀rẹ́ yìí. Ní ọ̀pọ̀lọpọ̀ ògbà Ọkàn mi bẹ̀rẹ̀. nínú àìní wa, Mi ò. nínú òfò wa, Àwọn. nínú ọ̀fọ̀ wa, Rẹ̀. nínú kòsíkòsí wa. Gbọ̀ngbẹ́. A kì í sábà rí Ọlọ́run gẹ́gẹ́ bí télọ̀ tó lè rán aṣọ wa níbi tó ti ya fún wa. Bá a bá tiẹ̀ gbé e déwájú ẹ̀ tán, Látọ̀. ó tún máa ń ṣe wá bíi pé ká tún ran Ọlọ́run lọ́wọ́. Àgbọ̀n. Whereas a lè ran Ọlọ́run lọ́wọ́. Ó. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wa láàárọ̀ ní. Oore látọ̀dọ̀ Olúwa. Ẹni pàṣẹ oore. Lórí fìnáǹsì rẹ, Olúwa. lórí Ẹni. àpò tó joro, lórí sànmọ́nì ayé tó pẹ́kọ́rọ́, Ọlọ́run fúnra rẹ̀ Oore tí. òun náà ló ń sọ níkọ̀rọ̀ ọkàn wa wípé ó mọ̀. Olóore. Bó o bá ní tó Bí o ṣe- ó níṣẹ́kù, ó ń sọ fún ọ láàárọ̀ yìí pé ó mọ̀. Oore. Bó o ní rárá tó lẹ́nìkan, ó ń sọ láàárọ̀ yìí pé ó mọ̀. Àgbọ̀n máa gbẹ. Àgbọ̀n máa gbẹ lọ. Ó lẹ́bí ó lára ó lẹ́nìkan, ó ń sọ láàárọ̀ yìí pé ó mọ̀. Máa gbẹ ní. Bẹ́ẹ̀ ni Látọ̀ pàṣẹ wọn. Àgbọ̀n. ó lówó láti sanwó ilé, ó ń sunkún sọ́lọ́run lọ́rùn. Ọlọ́run sọ fún ọ láàárọ̀ yìí pé ó mọ̀. Bẹ́ẹ̀ni bàbá. Ó lówó tó fi san school fees àwọn ọmọ rẹ, ẹ̀rù sì ń bà ọ́.
ọ̀rẹ́ wa gbọ́ ọlọ́run sọ láàárọ̀ yìí pé òun mọ̀ ọlọ́run mọ̀ o ọlọ́run mọ ibi tí bàtà ti ń ta gbogbo kó wà wá lẹ́sẹ̀ ọlọ́run mọ ìṣòro tá à ń là kọjá ọlọ́run mọ àmì wo wa ọlọ́run mọ ìdánwò wa ọlọ́run mọ wàhálà wa ọlọ́run mọ làálàá wa ọlọ́run mọ ìgbìyànjú wa ọlọ́run mọ ìdààmú wa ọlọ́run mọ hílà ìlò tá à ń là kọjá bẹ́ẹ̀ ni. From the north, from the east, from the west, from the south. Gbogbo rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ní bàbá mi. Níbo lóore ti wá bí òṣù rẹ̀? Ìlà oòrùn, ìwọ̀ oòrùn, àríwá àti gúúsù. Gbogbo rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ní Olúwa. Àgọ́màgbẹ́ ni ọ̀rẹ́ sùn. ọlọ́mọ ìdààmú wa. Àgọ́màgbẹ́ lò. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bó o bá rí i pé ó dàbí ẹni pé o ti gbàdúrà wàhálà yẹn wá ń pọ̀ sí i ọlọ́run gbọ́ kì í ṣe pọ́lọ́run ò gbọ́ àdúrà rẹ̀. Torí àgbọ̀nwàgbẹ́ ìbámu tó. Rántí orin kìrìsìtẹ́nì yẹn ni ó ní sáà rọ́jú dúró má ṣe kún rọ́jú dúró má ṣe kún bẹ́ẹ̀ ni. ẹ̀yin ṣe ń darapọ̀ mẹ́mi láàárọ̀ yìí ẹnìkan text message lánàá ó lóun fẹ́ para òun lónìí wọ́n ń sọ fún yín láàárọ̀ yìí pé ọjọ́ ayọ̀ tẹ́ lò ní ilé ayé ó pọ̀ jàǹtìrẹrẹ àsìkò ìdààmú yín ọlọ́run ti sọ ọ́ náà kó ti dópin àsìkò wàhálà àsìkò làásìgbò nínú ìrìn àjò ayé yín ọlọ́run ló ti dópin bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wa lọ́wọ́ para rẹ o ó dúpẹ́ lọ́wọ́ bọ̀dá tí wọ́n ní kí n sẹ́ndì nọ́mbà ẹ̀ nìyẹn lánàá fáwọn òfin oníṣẹ́ tí yóò fi máa róúnjẹ jẹ kò dìgbà téèyàn bá tó ń tọrọ owó kò dìgbà táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní dáwó tó mọ̀ wípé bóyá ẹ ní ẹnìkan tó jẹ́ bí aláàánú rárá kò yẹ kó rí bẹ́ẹ̀. Olóore mi. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Oore tí ò ṣe é ní. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí bọ̀dá kan ti text lánàá. Pé àwọn ó ṣe ètò ìrànwọ́ tó yanrantí fún ẹ̀ǹtìn. Yóò ríṣẹ́ òòjọ́, yóò rò ń jẹjẹ. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni ká máa dúpẹ́ lọ́wọ́ ẹni tó text message sí wa. Ọlọ́run wà pẹ̀lú yín o. Ẹ̀yin náà láàárọ̀ iṣẹ́ ń gbọ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wà tí aṣọ wọn ti ya lápò. Àpò wọn ti ya. Náǹsì wọn ti ya. Ààbò wọn ti ya. Ẹni pàṣẹ oore tí ò lè tán lÓlúwa. Ohun kan ṣoṣo tá a nílò láti ọmọ ìgbà tí Ọlọ́run bá wà lójú iṣẹ́ náà ni k'Ọlọ́run kó fún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye. Tí ń wá bí òṣòdọ̀ bàbá wa. Níbo ló ká má lọ kó bára wa nígbà tí Ọlọ́run bá ń jà fún wa tá a rò pé bóyá Ọlọ́run jìnnà sí wa. Bẹ́ẹ̀ ni látọ̀dọ̀ Olúwa. Àgbọ̀nwàgbẹ́. Ọlọ́run kì í jẹ ní gbé o. Ọlọ́run kì í jẹ ní gbé. Bẹ́ẹ̀ ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Ọlọ́run bá ń ṣeré a rò pé ibi ló ń ṣe ni. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Ọlọ́run bá ń ṣeré a rò pé ibi ló ń ṣe. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tiwa láàárọ̀ yìí ẹ má gbàgbé àwọn àkókò kan wà gbogbo ọkàn tó ń gbọ́ mi láàárọ̀ yìí ẹ gbọ́ o àwọn àkókò kan wà tó le kókókókókó tí ò ní tán láyé ń bí wọ́n ní. láti lùsì hope. ẹni tó ṣàánú mi ẹni tó ń fún mi ní ìrànwọ́. àkókò díẹ̀ sí ìgbà tí mo wá sọ yìí rèé. olóore àgbọ̀. Ọlọ́run dẹ̀ gbé àánú ńlá rẹ̀ dìde. orí òṣùpá. atẹ́gùn àlàáfíà sì fẹ́ sínú ayé wa. òkè ló ti. òjò àlàáfíà sì rọ̀ sínú ayé wa. ó ṣe tí. ọ̀nà wa sì là sí rẹ̀ náà bẹ́ẹ̀. ó ṣe wà. bó ṣẹlẹ̀ sí yín bẹ́ẹ̀ àbí ò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. àtọ́ wọn ò sì lè tán ńlá. kí ló dé tẹ́ ẹ̀ wá ro àròjinlẹ̀. ẹwà tí ò ní. lórí ìrìn àjò ayé yìí. ti la. àwọn ìgbà tẹ́ ẹ ti ń bèrè tọ́lọ́run ti ń ṣe lójú ẹsẹ̀ ńkọ́. ní ògo. ìgbà tí ò bá tí ì ṣe ẹ jẹ́ kí àwọn ọmọ yín ó máa mọ̀. bàrẹ̀. ẹ jẹ́ kí ọkọ yín ó mọ̀. ẹ jẹ́ kí ìyàwó yín ó mọ̀ wípé Ọlọ́run wà lójú iṣẹ́. èyí ni. eléyìí tẹ́ ẹ bá bèrè tí ò bá tí ì ṣe Fagbe. ó ń dúró de àkókò tẹ́ ẹ̀ ní ìṣòro pẹ̀lú oore àjẹjẹ tán tó fẹ́ ṣe fún yín ni. bẹ́ẹ̀ ni Ọlọ́run gbọ́. ẹni oore látọ̀dọ̀ Olúwa. ti
sọ́rí ní kíláàsì a rí ọ̀dọ́ tó ń wáṣẹ́ fún ọdún bíi 4-5 tí ò ríṣẹ́ ó dẹ̀ jẹ́ wípé ẹyọ ọ̀kan tó jàjà rí bíi pé wọ́n san àríàsí owó ọdún 5 fún un lórí àwọn àláwàǹsì lóríṣiríṣi tí wọ́n ní yóò kọ́kọ́ gbà kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ó pò lọ jàǹtẹ̀rẹ̀rẹ̀ a ti rí àǹtí tó ń wá ọkọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ò rọ́kùnrin rírí kò rí ẹni tó fẹ́ kò tí ì rí ààyò rẹ̀ àtọ́lọ́hún sì pàpà dáhùn àdúrà rẹ̀ ó rí ẹni tí ó ṣe bíi bàbá fún un bẹ́ẹ̀ ni tó ń kẹ́ ẹ lójú kẹ́ ẹ lẹ́nu tó ń fẹ́ ẹ lójú fẹ́ ẹ lẹ́nu. a ti rí ọkùnrin tí òun náà ń wáyàwó tipẹ́tipẹ́ tọ́lọ́run sì ṣàánú ṣíjú àánú ńlá wò tó bá ẹ̀yinjú Olódùmarè pàdé ààyò Ọlọ́run tó dúró bí ìyá fún un tó sì dúró bí ẹbí fún un. torí àgbọ́mọ̀gbẹ́ ni bàbá tó pàṣẹ wọn. àgbọ́mọ̀gbẹ́ ni oore láti ọ̀dọ̀ Olúwa. àgbọ́mọ̀gbẹ́. jẹ́ kí Ọlọ́run kó rán aṣọ rẹ fún ọ níbi tó ti yá. má béèrè báwo ló ṣe fẹ́ ṣe é. ní gbogbo àwọn ọ̀nà tó ti ń béèrè ìbéèrè Ọlọ́run dá Ọlọ́run láàárọ̀ yìí pé òun mọ̀ Ọlọ́run ló mọ̀ nípa ìṣòro rẹ ó mọ̀ nípa àmì ìwò rẹ ó mọ̀ nípa làálàá rẹ ó mọ̀ nípa ìdààmú rẹ ó mọ̀ nípa wàhálà àti hílàhílò rẹ ó mọ̀ nípa ohun gbogbo tó ń là kọjá bẹ́ẹ̀ ni. oore látọ̀dọ̀ rẹ ni bàbá mi níbo lóore ti wá bí òṣò rẹ. ìlà oòrùn ìwọ̀ oòrùn àríwá àti gúúsù gbogbo oore látọ̀dọ̀ rẹ ni Olúwa. èrò rere ni Ọlọ́run ní sí gbogbo wa o. èrò àlàáfíà èrò ayọ̀ èrò ìbùkún. àgbọ́mọ̀gbẹ́ lọ sàtórí àgbọ́mọ̀gbẹ́ ní bàbá. èrò ìtẹ̀síwájú rere èrò àṣeyọrí àwọn èrò tọ́lọ́run ní sí wa nìyẹn. àgbọ́mọ̀gbẹ́ lọ láàárọ̀ yìí mo bẹ̀ yín ẹ má rò ó kàn débi pé bóyá ẹ sọ pé ẹ fẹ́ ẹ̀ǹdì ẹ̀ bẹ́ẹ̀ ni. abólújọpọ̀ ń sunkún ẹ̀rí bí ìkàbùdù ń sunkún ẹ̀rọ ọ̀dẹ̀ sùn ilé tọ́lọ́run ti fọ́ba olóògán ó jẹ gbàgbèjì lọ bẹ́ẹ̀ ni. bọ́lọ́run ṣe máa ń ṣọlá àti ẹ̀ nìyẹn o. bá Ọlọ́run. òun náà ni ọba tó ń fòpin dààmú ọlọ́gbọ́n. ṣàlàyé oore tí kì í. bẹ́ẹ̀ ni ní ọ̀pọ̀lọpọ̀ gbà. ni wọ́n ti wá bàbá. àwo ọlọ́gbọ́n olóye onímọ̀. òbí rẹ̀ bùsọ̀bùsọ̀ ló. ló fi wọ́n sílẹ̀ sí kọ̀rọ̀ obì kan. ló lè bí ọ́. ó mọ̀ sanna ní orí kiri. sọ́ni. ó sì lọ wo ẹni tí gbogbo èèyàn rí bí òmùgọ̀. ó lè ká. á dẹ̀ ṣàánú rẹ̀ lọ́nà tó wù. bẹ́ẹ̀ ni. mo páyà rẹ̀ olóore mi oore tí ò ṣe é díyelé ìwọ ló ní lọ́wọ́ mo páyà rẹ̀ olóore àgbọ̀ngbẹ́ àgbọ̀nmọ̀gbẹ́ ní oore látọ̀dọ̀ Olúwa. Ọlọ́run ó ràn gbogbo wa lọ́wọ́ o. bẹ́ẹ̀ ni Ọlọ́run ó ràn wá lọ́wọ́ o kò ní fi wálẹ̀ o. bẹ́ẹ̀ ni oore tọ̀dọ̀ Olúwa. Ọlọ́run ó ràn aṣọ gbogbo wa fún wa níbi tó ti yá. bẹ́ẹ̀ ni oore. wo ọ̀rẹ́ wa gbọ́. Olúwa. má fi aṣọ jọ́ọ̀jì ẹnìkankan o. pàṣẹ oore tí ò lè tán lọ. wọ́n fi ọkọ̀ dẹ̀ǹdẹ̀ jọ́ọ̀jì ẹnìkankan. ẹni. ní ọ̀pọ̀lọpọ̀ gbà. ṣé kálukú daṣọ bò lábẹ́ aṣọ. ó mà pọ̀ gan-an. bàbá níbo lóore ti wá bí oṣù. ṣùgbọ́n èèyàn mélòó lèèyàn fẹ́ sídìí hàn. ó sì gbọ̀nsẹ̀ ó nòdì. èèyàn mélòó ló fẹ́ sídìí hàn. kò pọ́sibù ká bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ìṣòro tí kálukú wa ń là kọjá. wọ́n tẹ̀mí sáàmọ̀ ni wípé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́ni kejì rẹ̀ tọ́jú rẹ̀. ẹnikẹ́ni tó o bá nípa láti ṣàánú fún láàárọ̀ òní ìwọ náà ṣe. ọba tó fún ni. ká yọ díẹ̀ kúrò nínú iṣẹ́ àti òṣì tó ń bẹ láwùjọ wa. bẹ́ẹ̀ ni. Ọlọ́run dákun nínú àánú ńlá rẹ̀ túmọ̀ ọ̀rọ̀ yìí sókàn àyà àwọn èèyàn mi láàárọ̀ yìí o. jẹ́ kó yé wọn dáadáa. fi àánú ara wa sí wa lọ́kàn. fi ọgbọ́n àyìnmọ̀ àti òye rẹ̀ sí wa lọ́kàn. fún wa lóore ọ̀fẹ́ láti dúró de àkókò rẹ̀. ní ọ̀pọ̀lọpọ̀ ògbà rẹ̀ wa gbọ́. nǹkan yóò kó wò kó ńlá kọjá.
àdánwò lásán ni iṣẹ́ àdántán ní ọ̀pọ̀lọpọ̀ ògbà wá rèé ọlọ́run máa ń mọ̀ fi ẹ̀dá pamọ́ káyé ó má bàa fi pamọ́ ọlọ́run máa ń fogun jàyàn káyé ó má bàa fogun jàyàn ọlọ́run máa ń fi ìyà dán yàn wò káyé ó má bàa fòṣì dán yàn wò. bẹ́ẹ̀ ni ọlọ́run máa ń fòṣì tani fúnra rẹ̀ nígbà míì káyé ó má bàa fi ìyà dán yàn wò bẹ́ẹ̀ ni ó máa ń ṣe bẹ́ẹ̀ fúnra rẹ̀. àgbọ̀n máa gbẹ ní oore látọ̀. ọlọ́run tù kí ní sókàn àyà yín o nínú àná ńlá rẹ̀ yóò tù. ẹ̀yin tẹ́ ẹ wá ti géènì láàárọ̀ yìí mo ń retí mẹ́sẹ̀gì yín àmọ́ kálẹ̀ ọkọ̀ọ̀kan ìjèjì. àwọn òpin lójoojúmọ́ ní kíláàsì tiwa la máa ń ṣe test á bèrè kílẹ̀ kọ́ kílẹ̀ rí kọ́ láàárọ̀ yìí o especially ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ kíláàsì wa ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà nítòsí ẹ ṣe já fáwọn tó wà lọ́nà jíjìn lórí ọ̀fẹ́ kí wọ́n ó pè wọlé lónìí. níbo lóore ti wá bí ó ṣe. ẹ já fáwọn tó wà lọ́nà jíjìn láǹfààní àti tún pè wọlé ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ wípé ọ̀rọ̀ ń gbé yín lọ́kàn ẹ ṣàfẹ́ sọ̀rọ̀ dandan ẹ̀yin náà pè wọlé kò sí wàhálà. nọ́mbà tẹ́ fi pè wọlé rèé 091 365 569 52 091 365 569 52 nọ́mbà yẹn nìyẹn 091 36 55 69 52 091 365 569 52 nọ́mbà yẹn nìyẹn. bàbá olóore àgbọ̀ngbẹ oore tó wá látọ̀dọ̀ rẹ kò lè tán láéláé àgbọ̀ngbẹ. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ ṣeun orúkọ yín o. ọ̀gá náà ló sọ̀rọ̀ láti ìbábùkọ̀. ẹ ṣeun kí lẹ rí kọ́ lórí ètò yìí láàárọ̀ yìí. ọlọ́run ọmọ fi sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí o. ẹ̀mí àtẹ̀yìn náà. gbogbo nǹkan náà wà náà papọ̀ lẹ́yìn náà. àmì ò kí lẹ́yìn gangan rí kọ́ láàárọ̀ yìí sá. mo ń kọ́ ni pé gbogbo kò téèyàn bá wà láyé mo máa dúpẹ́ lọ́tọ̀. bẹ́ẹ̀ ni. wọ́n máa gbé yín ga sí. àmì mo appreciate yín gan sa. torí àgbọ̀n wà bẹ́ẹ̀ ni. gbogbo ipò téèyàn bá ti wà láyé mo máa dúpẹ́ lọ́tọ̀. hello ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀. ẹ ṣe orúkọ yín mà. Mi ti Stephen ní láti Ògìgbòdò sà. ẹ ṣeun kí lẹ rí kọ́ lórí ètò yìí láàárọ̀ yìí. Ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ wa inú wa dùn gan. Kò síjọ́ kan tí mo gbọ́ ètò yín tí mi ò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣe. Ọgbọ́n yóò ní dọ́bà lágbára Ọlọ́run. àmín àṣẹ. Ọ̀nà yóò làpáyọ̀. àmín. Ẹ ṣe Diamond FM ò ní kú o. àmín mo appreciate yín. olóore rẹ ta ló lè bí ọ lẹ. hello ẹ káàárọ̀ o. Hello, ẹ káàárọ̀ sà. ẹ ṣe orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè. Deborah náà. láti bò mà. Bùkámù yìí ò ẹ ṣe o. Àdúpẹ́ Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o. ẹ ṣeun gan mà bólẹ́ tí ń pè wá. Látàmì lẹ́ǹdẹ̀ ni o. ẹ ṣeun kí lẹ rí kọ́ gangan láàárọ̀ yìí mà. Nǹkan tí mo rí kọ́ pọ̀ lọ́pọ̀lọpọ̀ kò sí táìmù tí mo pè tó mọ́ ń wọlé ṣùgbọ́n mo dúpẹ́ pé ó wọlé láàárọ̀ yìí. Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun. Mo máa ń gbádùn prógáàmù yín gan. ẹ ṣeun gan mà Ọlọ́run á wà pẹ̀lú yín mà. tọ̀dọ̀ Olúwa. ẹ já mọ̀ mọ́ tẹ́ ẹ rí kọ́ lórí ètò ní ṣókí tẹ́ ẹ rí kọ́ gangan ẹ ṣàlàyé ẹ̀. ẹni pàṣẹ o. ẹ lọ́wọ́ ẹ káàárọ̀. ẹ ṣeun sà orúkọ yín sà. láti bo. láti alátẹ ẹ káàárọ̀ kí lẹ rí kọ́ lórí ètò yìí sà. oníkálukú àgbẹ̀ lára ọlọ́ọ̀dẹ kan ló lè ṣe é. bẹ́ẹ̀ni. tó lẹ́yìn ọlọ́run ẹlòmíì. ọ̀sẹ̀dá tí ò ní sí ẹ̀. bẹ́ẹ̀ni. àti tágbẹ́kẹ̀lé ọlọ́run. àwọn ohun ẹni ṣe nǹkan kan. àti ọlákọ́lé yẹn ta. ẹ ṣeun gan mo appreciate yín sà. àgbọ̀n máa bẹ́ẹ̀ lọ sàn sórí. hello ẹ káàárọ̀. jẹjẹjẹjẹjẹ. ẹ ṣeun sà. ẹ kójọ mẹ́ta o. ẹ dúpẹ́. bàbá Ọ̀làndò láti lánà. ó bàbá Ọ̀làndò láti lọ́rùn ọ̀gùn ẹ káàárọ̀. àti àyàn máa gbà wọn. àmì àṣẹ. gbogbo tẹ̀ ń kó wa
Ọlọ́run dé náà kó ṣàánú ẹ̀yin náà. àmì àṣẹ o. Ẹ̀yin jẹ́ ìfẹ́ wọ láàárọ̀ náà ni pé ká máa rẹ́ni kejì alówó ìta bá dẹ̀ wà ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Títà mi nìkan kan wa. àmì. Ká má rà ròfin fúnra wa. bẹ́ẹ̀ni. Tá a bá dẹ̀ ti rí lẹ́ni kejì tí adé ibi tá a bá rí ká máa fẹ́ràn ẹni kejì náà lọ́wọ́. Àdúrà ló mọ̀ gbà ọ́. àmì àṣẹ o. ẹ ṣeun o bàbá. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa láti ìlà ọ̀ràn bọ̀ bàbá Ọ̀làǹdù. Ọlọ́run wà pẹ̀lú yín. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀. Ẹ ṣe orúkọ yín mà o. Ara kojúmọ́. Àdúpẹ́. Bọ́lá ló sọ̀rọ̀ láti táǹkẹ̀. Láti táǹkẹ̀ kí lè rí kọ́ láàárọ̀ yìí mà. Ẹ̀kọ́ gidi ni. Torí kò sígbà tí mo jí láyé tí mi ò kí ń ronú. Ṣùgbọ́n tí mo bá ti jí tí mo bá ti gbọ́ báyìí ọkàn ó máa ń dàbí ìgbà kan bomi tútù lọ́kàn. Ọlọ́run ọpọlọ tẹ̀ ń lò fún wa kò ní dìbàjẹ́. àmín o. ẹ ní fi ọmọ ṣiṣẹ́ ìránṣẹ́. àmín o. torí iṣẹ́ ìránṣẹ́ lẹ̀ ń ṣe fún wa. Ọlọ́run sì ń lò yín fún wa lọ́pọ̀lọpọ̀. Diamond FM ní bàjẹ́. àmín àṣẹ. ẹ ṣeun gan ma mo appreciate yín ma. níbo lóore tí ń wá bí ó ṣọjọ́ bàbá o. Hello, ẹ káàárọ̀. Yéjé. ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ Alhaji Aládé Fọdùsọ láti Tàmádù. ẹ ṣeun kí lè rí kọ́ láàárọ̀ yìí. Kò ní burú fún yín. àmín àṣẹ. Gbogbo ẹni tó bá ti ní Ọlọ́run ó ti ní ohun gbogbo láyé. So ká sì gbé ọkàn lọ Ọlọ́run ká má gbọ́kàn lé ara wa. Torí tá a bá gbọ́kàn lára wa ìjákulẹ̀ lè wáyé látẹnìta yìí. So ká sì máa ran ọmọlàkejì wa lọ́wọ́. Ká má ya ọ̀dájú. Gbogbo àwọn tá a bá wá ràn lọ́wọ́ náà kọ́lọ́n jẹ́ kán lẹ́mìí ìmoore. Torí ẹkú iṣẹ́ ló máa ń mórí iṣẹ́ yá. So lágbára Ọlọ́run làákàyè tẹ́ ẹ fi ń gbé ètò yìí kalẹ̀ ń gbogbo ìgbà Ọlọ́run ní jẹ́ kó parẹ́ máa yín nínú. àmín àṣẹ o. àlékún lọ́lọ́run máa ṣe fún yín Diamond wa ní bàjẹ́. àmín àṣẹ o. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ẹ̀bẹ̀ lágbára Ọlọ́run ẹ ṣàṣeyọrí ni ẹ kórè oko délé. ọlákùátà ìlàbílà lè ṣe. ẹ ṣeun gan sa mo appreciate yín. ẹ jẹ́ àsáré ka mẹ́sẹ̀gì díẹ̀. ẹ̀yin ní jẹ́jẹ́ ẹ káàárọ̀ orúkọ mi ni Elda Adégbìtì Adek. in fact ọ̀rọ̀ yín. ìlà oòrùn ìwọ̀ oòrùn. mi lọ̀rọ̀ yìí bá sọ̀rọ̀. gbogbo rẹ̀ látọ̀. mo gbàdúrà kí Ọlọ́run dá ìkọlọ̀ mi padà. yóò dá a padà lágbára Ọlọ́run. Olúwa. ẹni ní morning our honourable lecturer of ethics. àgbọ̀n. The Creator actually is the author and finisher of our faith. One has to just be steadfast and be prayerful, to always be in contact with God, who directs, guide, and leads onto his destined place in life. Jolaoluwa, may you never go down in Jesus' name. Amen. I pray for my family, children, and wife who steps into another milestone in our life. Apostle Olufemi Morenikeji from Olaya Street, Sawmills. Ẹ ṣeun o, Ọlọ́run wà pẹ̀lú yín. Ẹ kú birthday o, ìyàwó bàbá wa, Ọlọ́run wà pẹ̀lú yín o, ẹ ṣọ̀pọ̀ ọdún láyé. Ẹni ní ẹ káàárọ̀ olùkọ́ wa, orúkọ mi ní Òkìkí láti Àtẹ́rẹ́. Onírẹ̀yìn o, ká gbà fún Ọlọ́run láti máa wakọ̀ ayé wa torí ọba tí kì í dání ní ọpọlọ yín ò ní dàrú àmì àti tiyín náà sà. ẹni ní ẹ káàárọ̀ sà olùkọ́ àgbà ẹ̀kọ́ tí mo rí kọ́ ni pé Ọlọ́run nìkan ni ọ̀rọ̀ wáyé. ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ká máa dúpẹ́ nígbà gbogbo fún ohun gbogbo. mo gbàdúrà fún ìdílé mi fún aṣọ àṣírí Diamond FM ò ní kú ládà J.O. Peters láti táǹkẹ̀. ẹ ṣeun sà ẹni ní JABULANI ẹ kú ètò kò ní rẹ̀yìn lágbára Ọlọ́run. Thanks for the reasonable message. Ọlọ́run á sọ agbára yín dọ̀tun. mọ́mí Naomi láti airport. ṣeun ma ẹni ní jẹ́jẹ́ go ahead and healing people. God will strengthen you more. Evil ones will not stop you in Jesus name. IG Baba Calendar eré wọlé dé Akérèbí àtà Ìlọrin. ẹ ṣeun sà. àgbọ̀nmàgbẹ́ ni oore látọ̀dọ̀ Olúwa. àgbọ̀nmàgbẹ́ ni oore. jẹ́jẹ́ ẹ kú iṣẹ́ ọpọlọ yín ò ní dàrú kò ní rẹ̀yìn lágbára Ọlọ́run. ẹ̀kọ́ tààrọ̀ yìí ga o ẹ̀ ní sísọ lórúkọ Jésù. Nathaniel láti ẹ̀yẹ ń kọ́ ẹ ṣeun sà. ẹni ní alàgbàjọlá good morning. mo fún yín lórúkọ
lórúkọ Jésù. Èmi tí ọ̀rọ̀ àṣẹ Ọlọ́run ní ẹ̀kọ́ yín kọ́ wa ká fi ọ̀rọ̀ wa mọ Ọlọ́run ni. Olú Ọlátúnjí Ọ̀nàlà ìmọ̀nira ẹ̀ṣẹ̀un sà. Ẹni ní jẹ́jẹ́ káàárọ̀ ẹ kú ètò ó dáa ká máa ran ẹnìkejì wa lọ́wọ́ láti máa dúpẹ́ nínú ipò tí a bá bára wa. Ẹ ṣé àdúpẹ́ ojú òní tì yín o ọpọlọ yín ò ní jọba Ọlọ́run ò ní kúrò làákàyè yín wọ́n mi pa mí lẹ́rìn láti Ire wọlé dé. Ẹ ṣeun o. Hello ẹ káàárọ̀. Hello káàárọ̀ jẹ́jẹ́. Ẹ ṣeun o. Ẹ kú ètò. Àdúpẹ́. Wọ́n mi ṣùpá ni látàlóore. Ẹ ṣeun gan. Òkú ránṣẹ́ tí Ọlọ́run wa tó sì ń jẹ́ fún wa. Àdúpẹ́. Gbogbo ẹ̀dá tàbí a bá fọlọ́run wá sí àbàbẹ̀. Bẹ́ẹ̀ni. A sì ràn yàn lọ́wọ́ kò sóore kan tó gbé. Àti pamọ́ ló wà àti gbé kan ò sí. Ẹnì kejì lọ́wọ́ kò ṣe fọ́lọ́run. Ọlọ́run bá ti ṣẹ̀dá lẹ́sìn yóò san wá lẹ́sìn. Ẹ má sì jáwé àwa gẹ́gẹ́ bí pé èmi mo dà báyìí mo tó báyìí. Afọlọ́run àti ìta ìṣe àti bàbẹ́ lákàyè ní dọ́gba. Gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń dá mọ̀jẹ̀ ẹ̀yin mọ̀ nira. Ẹ̀yin tẹ́lifí kàlágbára Ọlọ́run. Lábẹ́ fún bẹ́ẹ̀ fáwọn tiwa náà. Ẹ pé ètò lákàyè ní dàrú. Ẹ ṣé mo appreciate yín mà. Irú ọ̀rẹ́ yìí ni mo fi rẹ̀lẹ̀ ọkàn mi bèrè bàbá gbé fún mi o má ṣàmà wálé. Hello ẹ káàárọ̀. Hello ẹ káàárọ̀. Ẹ ṣé orúkọ yín àti ìbìtẹ̀ tí ń pè wá. Kúnlé láti Àgbàdà. Alàgbà Kúnlé kílẹ̀ rí kọ́ lórí ètò yìí láàárọ̀ yìí. Olórin kan tí mo rí kọ́ nínú ẹ̀kọ́ yìí bẹ̀rẹ̀ láti àná náà ni wípé nínú ohun gbogbo agbọ́kàn wá sókè sí Ọlọ́run. Bẹ́ẹ̀ni. A máa ní ẹ̀mí àròpin àbí àrò wípé ìṣòro tí a ní wípé ó lè jù wá lọ. Bẹ́ẹ̀ni. Níwọ̀n ìgbà tí ìṣòro wa ò bá ti ju Ọlọ́run lọ solution wà fún wa. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tó tún wà níbẹ̀ náà ni wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ọ̀rọ̀ Ọlọ́run ní ẹnu yín tí àwa ènìyàn ní àkókò yìí ó ń la ipa rere bí bẹ́ẹ̀ kọ́ irú ẹni tó sọ wípé òun fẹ́ pokùnso tàbí òun fẹ́ para ní òní ó ṣeé ṣe irú ẹni bẹ́ẹ̀ ò lè kọjá lọ. Àwa dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó gbà wọ́n sí iṣẹ́ iléeṣẹ́ náà yóò máa tẹ̀síwájú. Àmín o. Diamond FM pẹ̀lú wọ́n máa tẹ̀síwájú. Àmín o. Ẹ ò ní ṣìṣe o. Àmín o. Yóò dára fún gbogbo wa. Ẹ ṣeun gan sà mo appreciate yín sà Kúnlé Ọlọ́run wà pẹ̀lú yín o. Hello ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ ṣé orúkọ yín o. Yusuf KPC látàsádà mi Ẹ sà. ṣeun kílẹ̀ rí kọ́ láàárọ̀ yìí. Ntẹ̀mí rí kọ́ ni pé kò sí ẹni tọ́lọ́run ò ṣe dáadáa fún ẹni tọ́lọ́run ṣe fún ẹni tó lóun ọ̀pá ara wọn kò sí fẹ́ lòmíì náà. Ọlọ́run fẹ́ lòmíì lójú ó fẹ́ lòmíì létí ó fẹ́ lòmíì ga lójú kò fi rí náà ó sì fẹ́ lòmíì létí kò fi gbọ́rọ̀. Èyí tó wá fún wọ tí wọ́n fi ń rí náà tí wọ́n fi gbọ́ orí lọ́lọ́run ṣe fún wọn náà. Kò sẹ́ni tọ́lọ́run ò ṣoore fún ẹ̀kọ́ tèmi rí kọ́ olùkọ́ àgbà ẹ máa ṣeun ẹ̀kọ́ tó pọ̀ ní sàn. mo appreciate yín gidi gan ni ẹ ṣeun. Ẹni ní morning jẹ́jẹ́. From the west, from the south. The fantastic lesson I learned today is that everyone that God has helped should help others in order to reduce poverty in the society. David láti Òṣèré ẹ ṣeun sà. Ẹni ní beautiful morning Mr. Jola. I've learned a lot from this program. Even I tell my mom to hear this program. Thank you. This program has changed my life. Lord. Mohammed Shitu láti 7up ẹ ṣeun sà. Ẹni ní ẹ̀kú ojúmọ́ wo Mr. JJ ẹ ṣeun fún ọ̀rọ̀ ìyànjú tí ẹ fi ń bọ̀ wá lójoojúmọ́. Ọgbọ́n tí mo tún kọ́ láàárọ̀ yìí ni wípé ká máa ṣe torí ìlà kọjá wa ṣera wa léṣe àsìkò ń bẹ fún ohun gbogbo ìlà kọjá wa jẹ́ àdánwò so we should wait for God's time. Ọlọ́run yóò máa fi ọgbọ́n kún ọgbọ́n yín o. Samson láti Gáà Kànbí ẹ ṣeun gan Mr. Samson láti Gáà Kànbí Ọlọ́run wà pẹ̀lú yín o mo appreciate yín. Ẹni ní ẹ̀kọ́ tòní tó lágbára orísun ìmọ̀ yín kò ní gbẹ ó dáa ká fi sùúrù dúró de àsìkò Ọlọ́run torí olùṣòun gbogbo ni Ọlọ́run òun nìkan láṣọore tí kìí ṣèrègùn Diamond ò ní bàjẹ́. Ẹ káàárọ̀ Mr. JJ mo dúpẹ́ fún ọ̀rọ̀ ti àárọ̀ yìí nítorí èmi ni ó bá wí ẹ̀kọ́ tí mo rí kọ́ ni pé ká gbé ọkàn wa lé Ọlọ́run nítorí Ọlọ́run nìkan ni ó tó gbẹ́kẹ̀lé
Diamond ò ní bàjẹ́ ẹ̀ ní ṣìṣọ́ Ọlọ́run ó túbọ̀ máa fún yín ṣe àmì àṣẹ ẹni ní morning sir thanks for your lesson God will grant you more wisdom as if you are talking to me I allow God to drive my life God bless you sir Mọ́mí dára sí mi from Ghana Kambi Ṣọ́mà ẹni ní Jabulani kí Ọlọ́run fúnra rẹ̀ kó jẹ́ olùrànlọ́wọ́ wa àfi sùúrù ló lè mú wa ṣe àṣeyọrí ìrànlọ́wọ́ jẹ́ àṣepamọ́ fún ọ̀la wa àwọn kò ṣẹ̀gẹ́ láti bàbá òkú ẹ ṣeun gan sa ẹ káàárọ̀ Jabulani ẹ kú ètò orúkọ mi ní Akeem láti Òkèlélè dáadáa ni Ọlọ́run máa tọ́ yín sọ́nà mi nǹkan tí a rí kọ́ ni pé gbogbo tí Ọlọ́run bá mú wá gẹ́gẹ́ bí àdánwò ká ṣe sùúrù ó máa padà dáa ṣeun gan mo appreciate yín o. Any good morning sir what I learned this morning is that we should allow God to direct our ways every day. This is Bankole láti Ọlọ́run ṣògo ẹ ṣeun mọ́ ní ẹ̀kọ́ ètò jẹ́jẹ́ Jabulani ẹ̀ ní ṣìṣọ́ gbádùn yín o ẹ̀yin náà máa gbádùn ara yín wá ìd akéré láti Adéta ẹ ṣeun o. Hello ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sá. Ẹ ṣeun sá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Káyọ̀dé láti Kílàńkó. Alàgbà Káyọ̀dé láti Kílàńkó kílẹ̀ rí kọ́ lórí ètò yìí láàárọ̀ yìí. Mo rí kọ́ ni pé bó fẹ́ bóyá ká ní sùúrù yóò di ká fi ayọ̀ dúró di yóò di sùúrù ló ń so gbogbo. Bẹ́ẹ̀ ni o. Lo àmọ́ yín lọ́wọ́. Àmì o ẹ ṣeun gan sà. Ayébáyé wọn máa tán wọn sì lè tán láéláé oore tí ò lè tán ẹ wá. Hello ẹ káàárọ̀. Káàárọ̀ òjèdè Jabulani. Ẹ ṣeun sà. Sunday ọmọ yín láti London. Ẹ ṣeun kílẹ̀ rí kọ́ lórí ètò yìí láàárọ̀ yìí. Ẹ rí ohun tá a rí kọ́ náà ni wípé sùúrù náà ni. Torí wípé nínú ilé kódà bó ṣe àwọn ọmọ òun ni ẹ̀ máa ń fún ní nǹkan kan náà. Àyè tí ò ní nítẹ́lọ́rùn ní nítẹ́lọ́rùn ohun tí a ní náà ni pé kí a gbọ́kànwá lé Ọlọ́run ohun gbogbo tí Ọlọ́run bá ń ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ká gbà wípé ó ní ìdí tí fi ń ṣe lásìkò yẹn a rí wípé nínú ẹ̀kọ́ tàná ó jẹ jáde nípa wípé nípa ìtẹ́lọ́rùn òun náà ni a ti lè gbé ayé yìí ṣùgbọ́n tá a bá wò wípé ntẹ́ni tọ́lọ́run ṣe fẹ́ nìkan kò tí ì ṣe fún mi ó lè jẹ́ pé ní tí ó pa wá lára lọ́lọ́run dúró dè fún wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ntọ́kàn wa ń fẹ́ lásìkò yẹn ó lè má dára ṣùgbọ́n tó sì tó dáa ká máa sóore tó rà mí níta ṣe fún tí ó mú ìrànlọ́wọ́ bá wa lọ́la àbí àwọn ọmọ wa Ọlọ́run tẹ̀ wá síwájú o. Ẹ ṣeun o mo appreciate yín o. Olóore tí ó ọ̀rọ̀ ńlá. jáyẹlé mọ́ páyà rẹ̀. Ó ọ̀rẹ́ wa gbọ́. Olóore. Owó lòún rí aṣọ ẹni ẹlẹ́ni níbi tó ti ya. Tí ò ṣe. Tiẹ̀ náà wà níbi tó ti ya. Ìwọ ló ní. Kálukú kan rọra pa tiẹ̀ mọ́ra ni. Páyà. Ká dẹ̀ máa bẹ Ọlọ́run kó bá wa ránṣọ wa níbi tó ti ya. Bọ́ni kálukú bá ṣe ibi tó bá fọlọ́run rẹ sí náà ló ti bá o. Ẹ̀mbásì ní òṣù Ọlọ́run mọ́ tagbolé wọn ló kú. Ìyẹn túmọ̀ sí wípé ká ní ìgbàgbọ́ nínú àdániwáyé àdẹ́dà àṣẹ̀dá wa ní gbogbo ìgbà. Olúwa. Ìdẹ́ ẹ bá fà tọwọ́ yín ò bá tó ẹ filẹ̀ ẹ jọ̀wọ́ ẹ̀ yóò rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ wá sí tòsí yín fúnra rẹ̀ ní àsìkò tí Ọlọ́run ti là á lẹ̀. Ètè ẹ bá lù tí ò dùn ẹ filẹ̀ fúnra rẹ̀ ní àsìkò rẹ̀ ẹ rí lù láì ṣe làálàá yóò dùn. Ètè ẹ bá tú tí ò bá tú ẹ filẹ̀ yóò rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ní àsìkò Ọlọ́run bá ti là á lẹ̀ fún ètè ẹ bá dè tí ò dè ẹ filẹ̀ jọ̀wọ́ ẹ̀ sí ọ̀rẹ́ wa àsìkò yẹn ń bọ̀ tí yóò rọ̀ Ọlọ́run gidi gan. Hello. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Ó kọ yín sá o. Bísú àjìmọ̀ ní láti sáré. Ẹ mà ṣeun. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ dúpẹ́. Ẹ̀kọ́ tòní kọ́ wa pé ká mọ ní sùúrù gbogbo. Ká sì ní ìgbàgbọ́ ní Ọlọ́run tó dá gbogbo wa. Gbogbo ń tá a bá náwó sí lónìí tọ́wọ́ bá sì tó bá yá yóò súnmọ́dọ̀ wa. Bẹ́ẹ̀ ni o. Gbogbo ń tá a bá fẹ́ gbà tá a bá sì gbà lónìí kí bóyá kí oòrùn ní tó wọ̀ yóò padà súnmọ́dọ̀ wa. Ẹni pé ká sáà ní ìgbàgbọ́ ní Ọlọ́run tó dá wa.
ó sọ ọ́nù ìwé mi pé òun ti kọ́ pé kán tó lóyún wa lòun ti mọ̀ wá pé láti inú ìyá òun ti mọ̀ wá ó ní pé ẹni pé nǹkan tó kọ̀ọ̀kọ̀ wá kó ní pé ká sáà mọ Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run tó dá wa tó sì lè so gbogbo fún wa ọlọ́mọ ṣàánú yín ibi ò ní bá yín gbogbo tó fẹ́ àtúnṣe ní orílẹ̀-èdè yìí ọlọ́ba àtúnṣe gbogbo tó ń fẹ́ àtúnṣe inú ayé nìkankan Jésù bá àtúnṣe Jésù Olúwa wa. àmín. ẹ ṣeun gan o Ọlọ́run wà pẹ̀lú yín o. ọ̀rẹ́ látọ̀dọ̀ Olúwa. àgbọ̀n máa bẹ ní ọ̀rẹ́ látọ̀dọ̀ Olúwa. hello ẹ káàárọ̀ o. Mr. Jabulani. sáà. àkàrọ̀. ẹ máa ṣeun. àkó ètò. àdúpẹ́. orúkọ Jésù iléeṣẹ́ Diamond oníbàjẹ́ o. àmín. ṣe rí ìbéèrè sọ pé nínú ohun gbogbo ká máa dúpẹ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò mọ̀ pẹ́ dù inú wọn ni ara ẹ̀ tó sọ pé òun fẹ́ para òun lánàá wa. ṣe rí mo ní ẹjẹ́ iṣẹ́ express yìí pẹ̀lú yín obìnrin kan wà ní ọdún náà lọ́hùn ó gbé ẹnìkan wá sí hospital àti wà ń bẹ̀ tó ó wá lọlé lọ mú owó wá mọ́tò ni wọ́n fi ru owó wá pẹ̀lú Ghana mosque so at the end of the day bó ṣe dé hospital doctor pé wọ́n ní madam we are sorry obìnrin yẹn wá padà wá ó wá ru owó yẹn jáde nínú mọ́tò ó dà kalẹ̀ ó wá dalẹ̀ pẹ̀lú Ghana mosque olójú ti owó ṣe rí tá a bá mọ pẹ́ dù tọ́lọ́ bá ṣe ń kékeré fún ẹ dúpẹ́ wàrí ńlá gbà lọ́wọ́ ẹ nínú gbogbo ká máa dúpẹ́ ọpẹ́ ló tọ́ lóòótọ́ a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ẹni tí ó gbé ẹni yẹn lánàá iléeṣẹ́ ẹni yẹn lórúkọ Jésù kò ní dìbàjẹ́ àmín o iléeṣẹ́ ẹni yẹn ò ní jóná o àmín o mo sì wá gbà ládùúrà ẹ̀yin tẹ́ ń ṣí wa ní làákàyè lórúkọ Jésù ọpọlọ yín ò ní jọba àmín o orúkọ tèmi ni Sunday láti Àkúrẹ́. ẹ ṣeun gan làgbà Sunday látàkúrẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín. ẹ ṣeun gan. ẹ bá polongo ètò yìí fáwọn ará Àkúrẹ́ o. ẹni ní Mr. Jolaoluwa. àgbọ̀n máa gbẹ lọ torí àgbọ̀n máa gbẹ ìgbà máa tó pàṣẹ wọn. ẹ káàárọ̀ sà à ń gbádùn yín Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́ ó dáa kí èèyàn máa ṣoore torí èèyàn kò mọ ibi tí yóò ti gbà á. Deborah láti Amilẹ̀gbẹ̀ ẹ ṣé o ẹni yìí ní Ike Olúwa from Goma. What I learned today is we need to wait for God's time. ẹ káàárọ̀ Mr. JJ ẹ̀kọ́ tí mo rí kọ́ nínú ẹ̀kọ́ yìí oore tí ò ṣe é ṣàlàyé ó pín sọ́nà mẹ́ta àkọ́kọ́ ká gbọ́kàn wá lé Ọlọ́run ẹ̀kejì ká fẹ́ràn ẹnìkejì wa bàbá gbọ̀ngẹ́ ẹ̀kẹta ká má ṣe ro ara wa pin. It's time for everything. Fẹ́mi from Taiwo ẹ ṣeun sà. ìyọlẹ́jọ́ àbùkù sọ́ni ọlọ́lá tá ò lè gbà olóore tí ò ṣe é já ilé mo páyà rẹ̀ olóore mi oore tí ò ṣe. Hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ó kọ yín sà o. ẹ káàárọ̀. ẹ ṣeun orúkọ yín sà. Comrade Mukaila Ọpẹ́yẹmí ló pè láti Pópó Gbẹ̀nà. ẹ ṣeun kí lẹ rí kọ́ láàárọ̀ yìí sà. ẹ̀kọ́ tí mo rí kọ́ lẹ́yìn àárọ̀ yìí ni pé àkọ́kọ́ náà ẹ̀dọ́ làárọ̀ pé ká mọ̀ rora wa pin gbogbo kòkòkò tá a bá wà láyé. ìdọ́gba níbi ni pé àsìkò ní gbogbo nǹkan kó kálukú dúró àsìkò rẹ̀. ìpàtó ibẹ̀ lọ́n fún gbọ́ Nàìjíríà rọ ọlọ́mọdé dàrú. bàbá Síkírù Adéoyè láti ilé ńlá nílùú ọlọ́ba fi àbáyàn láyàbáyà àti gbogbo ọmọ ẹgbẹ́ gbé akọ̀là pátá nílùú ẹ̀ Kwara. àmì ò ẹ ṣeun gan sà. Ọlọ́run wà pẹ̀lú yín. bí ó ṣọjọ́ bá. bóyá yín ṣe ń darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí. níbo lóore tí. ohun tá à ń kọ́ láti àná àtàná láti bẹ̀rẹ̀ rẹ̀. ó sọ nípa ìtàn ẹnìkan tí aṣọ rẹ̀ ya ní àpò. ó gbé aṣọ dọ́dọ̀ télọ̀. dákun télọ̀ sáré bá mi rán kínní yìí. wọ́n ń lò òde.
àsìnwá àsìnbọ̀ télò tún fa aṣọ ya dáadáa ó ya àpò yìí tán pátápátá. wọ́n ní bí mo ní kẹ́ ẹran kìíní ní kílódé tẹ̀ tó ń fa ya télò ní mú mọ̀ ẹ fọkàn yín balẹ̀. a gbìyànjú ní gbogbo ọ̀nà láti tún rán dáadáa. ọ̀rọ̀ ikọ̀ wa wípé Ọlọ́run mọ gbogbo ibi tí aṣọ wa ti fàya, ó mọ ibi tí àmì wò tó ti ń mi ayé wa lògbòlògbò, ó mọ ibi tí a ti ń la ìdánwò àti ìlà ìlò kọjá, ó mọ ibi tí a ti ń la ìṣòro kọjá, ó mọ ibi tí ayé ti ń fòrò ẹ̀mí wa. ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà Ọlọ́run máa ń gba ìjì láàyè láti ṣèkì wa dáadáa. bẹ́ẹ̀ ni ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ó máa ń fàyè gba àmì wò àti ìdánwò. bẹ́ẹ̀ ni oore tí ò ní tán, ẹwà tí ò ní ó ṣàánú wa o, yóò ṣàánú wa. ìwọ ni má ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́, má sáré ju Ọlọ́run lọ. fi Ọlọ́run lẹ̀, jẹ́ kó fi ayé rẹ pè tán rírí, yóò pe tú tó bá wù ú pẹ̀lú ìrìn àjò ayé rẹ. bẹ́ẹ̀ni òun náà ni ọba tí ń ṣoore fúnni láì ṣiregun, òun náà lọ́ba tó ń ṣoore fúnni láṣẹ pé. bẹ́ẹ̀ni òun nìkan náà ni abiyamọ tí ń fi ọjà kan pọn igba ọmọ. bẹ́ẹ̀ni Ọlọ́run ò ní fi wálẹ̀. ẹ jẹ́ n sáré jíṣẹ́ yìí kí n tó máa lọ. àgbọ̀n máa gbẹ ní oore láti. Next Movement Church Oríìtàlá wọ́n ń pe gbogbo èèyàn síbi ìsọjí tó wáyé láti ọjọ́ 5 sí ọjọ́ 7 5th to 7th July 2021. artist tí yóò máa fi orin ẹ̀mí bọ́ wa náà ni Evangelist Bísí Aláwìyé. táìtù rẹ̀ náà ni ìsìn ìbùkún àti ààbò. àwọn ìránṣẹ́ tí Ọlọ́run ó lò General Evangelist Mesa Adéyẹmí láti ẹ̀rìn ilé, Pastor Samuel Salako Oríìtàlá CSMC, Prophet Samuel Kọ́rọ̀dé, bàbá wa Kọ́rọ̀dé, wọn náà wọ́n wà ń kalẹ̀. ẹ̀yẹ́ gbogbo akájọ pé bìbà sábẹ́ orí ọ̀fẹ́ Kristi. àdúrà tí mo gbà láàárọ̀ òní náà ni wípé wọ́n fi yín lẹ̀ sábẹ́ òjìji Olódùmarè. ààbò rẹ̀ kò ní ká kúrò lórí gbogbo wa. àlàáfíà tí mo fi yín lẹ̀ sí lónìí náà látúnjọ pàdé lọ́la lágbára Ọlọ́run. àtẹ̀mí àtẹ̀yìn ìdààmú ò ní dé bá wa. Jolaoluwa Afolabi lórúkọ tèmi ò mẹ́mí àpò yóò pa àpò 10 million. bàbá olóore àgbọ̀ngbẹ oore tó wá látọ̀dọ̀ rẹ kò lè tán láì.